àwa mélòó la ti rí ọmọ ọ̀tá tó ń lo ẹ̀mí rí, ọmọ ọ̀tá tó ń ríran sí àwọn èèyàn, táòtù tó ń ríran débi pé tó bá fẹ́ lọ jà gan ó ríran sí àwọn èèyàn. Ẹ káàbọ̀ padà sí orí channel wa. Lẹ́nìí a máa sọ̀rọ̀ nípa fíìmù yìí tí àkọlé ẹ̀ ń jẹ́ Alóore. Alóore jẹ́ fíìmù tó wà interesting gidi gan. Nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí apá kejì Alóore máa jáde. Arábìnrin yìí ó jẹ́ ọmọ ọ̀tá tó ń da àdúgbò láàmú, tó ń jà káàkiri. Bí ó ṣe ń yọ àdá ni wọ́n ń yọ ìgò, wọ́n ń yọ ìbọn, wọ́n fi ń jà káàkiri àdúgbò. Ṣùgbọ́n nǹkan kan wà tó ń ṣe tó máa ń yà mí ní ẹnu nínú fíìmù yìí. Níbi tí wọ́n ti ń jà lọ́wọ́ àbí ibi tí bẹ́ẹ̀ wọ́n ń lọ bìkan fẹ́ lọ jà, ẹ̀mí ìyá kan gbé arábìnrin yìí wọ̀ lẹ́ẹ̀kan náà ni. Á bẹ̀rẹ̀ sí ní máa ríran sí àwọn èèyàn. Ọmọ ọ̀tá ni o, táùtù gidi tó ń ríran sí àwọn èèyàn. Gbogbo nǹkan tó bá dẹ̀ ti sọ báyìí òótọ́ ló máa ń sọ. Gbogbo nǹkan tó bá ti sọ ó máa ń ṣẹ ni. Màá rọ̀ wá fún àwa tí a ti wo fíìmù yìí, ẹ jẹ́ kí a lọ wò ó. Fún àwa tí a ò tí wò, ẹ jẹ́ ká lọ sí orí Yorùbá Plus lórí YouTube kí a lọ wo fíìmù yìí, ibẹ̀ la ti máa rí Alóore wò. Fún gbogbo àwa tí a ti wò, kí ni a lè sọ nípa fíìmù yìí? Òṣèré wo ni a fẹ́ràn jù nínú fíìmù yìí àti pé ẹ̀kọ́ wo ni a rí kọ́ nínú ẹ̀? Ẹ jẹ́ ká comment sínú comment section wa. Àwa tí a ti wò náà, tá bá sì wò tán, ẹ jẹ́ ká padà wá sórí channel yìí ká comment sórí comment section. Ẹ̀kọ́ tí a rí kọ́ ń bẹ̀ àti òṣèré tí a fẹ́ràn jù. Comment tó bá ti ní like jù ni ó máa jẹ ẹ̀bùn 5,000, 10,000 àti 15,000 naira tá ń fún àwọn subscribers wa. Ẹ comment sínú comment section. Kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yìí, kẹ́ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́ kí ẹ lè jẹ́ ẹni àkọ́kọ́ tó máa mọ̀gbà tí Alóore apá kejì bá ti jáde.